mashallah wàláì kò sínú ilé tó dùn ẹni bá pa ìwo olóṣojo tó ìdórí àwọn olórí wa ẹbí wọn léèrè ṣéyàwó wọn dùn wọn nú ẹbí wọn léèrè ṣé rí dùnú lára ọkọ mo ti rọ́kùnrin tó níyàwó wọn bímọ kan ó wá jí láàrin òru ìwọ̀n ń wojú ọmọ rẹ̀ pé àbí kò fi pílò fún lọ́rùn mọ́lẹ̀ ni ìtìkú ń bẹ láàrin wọn àtìyàwó òun tọ́mọ bá ti kú bẹ́ẹ̀ òun lè kọ́ nígbà tó kàn rí ò balẹ̀. mo ti róbìnrin tó jẹ́ pé ó ní tó bá ti dorí alẹ́ báyìí òun máa sunkún fọ́lọ́run tó sì máa ń bẹ lọ́rùn pé ọlọ́run òun fẹ́ sùn báyìí má jẹ́ kó jí sáyé bóyá kó kúkú ó bẹ́tà ju sẹ̀mí tó ń lò lọ. kódà kárin ọ̀pọ̀lọpọ̀ àwọn tó ní kàríà lónìí ní àwọn wò pé ó bẹ́tà káwọn oní baby mama than full housewife. tẹ́ bá dọ́dọ̀ ọkùnrin yóò rojọ́ obìnrin ẹ̀ nílé fẹ́ fẹ́ obìnrin máláyé yín bàbá dọ́dọ̀ obìnrin yóò rojọ́ ọkùnrin fún yín ẹ̀ ní bẹ́lọ̀kẹ́ bímọ ọkùnrin gan. ó dà ta ló lẹ̀bi nínú ọkùnrin àtobìnrin ẹ dákun ẹ fọ́lọ̀ mi dáadáa kẹ́tù máa lè máa rí àwọn ọ̀rọ̀ yìí gbọ́ lórí Instagram lórí TikTok lórí Facebook Alfa Jeje Agba ni. àkọ́kọ́ ẹ̀bi ọkùnrin ni torí wípé ọ̀pọ̀lọpọ̀ wá róko kúnlẹ̀ kó tó gbé pàṣí obìnrin sì yàtọ̀. Yorùbá pòwe wọn ní kábímọ kápá kábímọ káta gbèsè àsẹ̀nsẹ̀tán obìnrin mẹ́ta náà nù tẹ̀m̀bẹ̀nu ayé. obì àkọ́kọ́ kábímọ kápá olóbìnrin tí sẹ́yún fún yàn ọ̀fun lóyún ó sẹ́ abẹ́ẹ̀jọ́ ń sẹ́ kábímọ káta àlè tó lọ́yàn tó fún lóyún oyún rẹ̀ ó lè ti lọ gbé fẹ́lómi ọmọ ó bóyá ọmọ tí ó jogonu lè yín nù ibòmí ni ó ti máa lògo. àmọ́ gbèsè àsẹ̀nsẹ̀tán oníyàwó tó fẹ́fẹ́ ronú sí i tí mo fi ní fọ́ọ̀tì àkọ́kọ́ àrọkùnrin ló wà nù. lọ ronú sí bá a ṣe máa níyàwó lọ ronú sí bá a ṣe fẹ́yàwó torí pé Yorùbá náà ló tún sọ wípé àti gbéyàwó tẹ́jọ́ owó ọbẹ̀ ló ṣòro. ìdí tó fi jẹ́ gbèsè àsẹ̀nsẹ̀tán tá a fi pe obìnrin ní gbèsè ni pé ìwọ lọ́ọ́ máa kẹta fún aṣọ rẹ ibùgbé rẹ ìjẹ rẹ ìmú rẹ kódà àlùkò ní rísíkò ó ná wà kẹsìwàtò ọ̀nà ní Dr. Saheed Osupa fi sọ pé tọkọ bá pawó ara ìyàwó là ó mà ti mọ̀ bọ̀kọ bá pawó ara ìyàwó là ó ti mọ̀ bọ̀kọ bá pawó kí ló dá mọ̀ lára ìyàwó rẹ mọ́ sọ ti gbàgbé pé gbèsè lóbìnrin ni bí o bá ti rọmọ bí ìwọ lọ́mọ dààmú lọ́mọ sanwó fọkùnrin tó bá jọkùnrin gidi ni o bó bá bímọ ìwọ náà lọ́mọ sanwó ó sanwó iléèwé ọmọ ó sanwó iṣẹ́ ó sanwó iléekéwú tíwà tóbìnrin bá jọ parí tẹ́ẹ̀jọ ṣiṣẹ́ bì kan náà tẹ́ẹ̀jọ ń gba 500,000 má jẹ́ ń tọ́ tó sùn bá parí tó bá gbowó tó náà bá gbowó kò ní yọ náírà kan ní owó títì ẹ̀ nínú 500,000 tiẹ̀ lọ́ọ́ ti sanwó ilé lọ́ọ́ ti sanwó omi lọ́ọ́ ti sanwó iléèwé ọmọ àwé tó bá yọ olówó yóò tó fi gbà tàn stù torí pé gbèsè lóbìnrin ìwọ tó bá mọ̀ wípé gbèsè lóbìnrin ó pẹ̀lẹ́ fún un àmọ́ ọ̀sán bá sọ pé rárá o àjọmọ́ kí ló dé ọ̀pá mi ni bílí pọ̀ kíní kan pọ̀ rárá o ọ̀nì níyàwó à ń ṣe ni kó tó di pa àjẹ ọ̀fẹ́ kọ́ lè mú un dákun mo bì ọ́ rí ìyàwó rẹ gẹ́gẹ́ bíi pé ìwọ lọ pé òun kọ́ rí gẹ́gẹ́ bíi wípé ìwọ lọ fẹ́ òun kọ́ ló pè ọ́ ó dẹ̀ fìfẹ́ hàn ó tọ́ sínú ìfẹ́ rẹ̀ ìwọ náà jíṣẹ́ Ọlọ́run lára rẹ̀ jíṣẹ́ Ọlọ́run lára rẹ̀ kódà ìbá àmà pọ́ lẹ́kún ìwọ máa ṣètò Ọlọ́run lára rẹ̀ torí pé Ọlọ́run bí ọ léèrè o ìfẹ́ ọba mi ò kí ó bí ọ léèrè kó tó wá bí ọ léèrè kọ́kọ́ dájú ara rẹ̀ pé ìyàwó ilé rẹ̀ ṣe ń sunkún ni àbí ń rẹ́rìn nítorí rẹ̀ ẹ ṣí àrẹ fẹ́lómi kẹ́lómi ní ọkọ̀ gbọ́n bẹ́ẹ̀ kọ́mẹ̀ntì lágbára Ọlọ́run bọ́ọ̀sì kọ́mẹ̀ntì yẹn ọ̀rọ̀ rí ó dayọ̀ gbogbo tó ń fẹ́ Ọlọ́run ṣe fún ọ gbogbo tó ń fẹ́ àdéhùn ni o ọlọ́ba àlejò náà ṣe ọ máa tẹ̀wájú ọlá nínú ọlá nínú òpó nínú àgbéga lọ́mọ ya wàlíyà lọ́wọ́ wàyà kọ́ṣù falibala wàyà ìdáfi alibala ìṣiríf anel wàbà àbíjá iṣẹ́ ìdúrà bẹ́ẹ̀ sì ń fọ́lọ̀ mi tẹ́ ń ṣí àrẹ tẹ́ tó ń kọ́mẹ́ǹtì ìbùkún ayọ̀ yóò mọ̀ ìwà ìwà Alfa Jeje Agba níbikíbi ọ̀rọ̀ yóò dayọ̀ ọ̀rọ̀ tèmi náà Alfa Jeje Agba ló kọ́ mi o sálámù aláìkùm.